Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa alẹ́ data, níbi tí a ti máa ń ṣàlàyé bá a ṣe lè máa lo haru ní èdè abínibí wa. Lákọ̀ọ́kọ́ mo tọrọ gáfárà pé mi ò láǹfààní láti pàdé wa ní ọ̀sẹ̀ tó kọjá. So ẹ̀rọ mọ̀nàmọ́ná tí ó lọ òun náà ni ó fa sábàbí rẹ̀. So mo tún tọrọ gáfárà bákan náà wípé mo pẹ́ ká tó bẹ̀rẹ̀. Ẹ̀rọ mọ̀nàmọ́ná dé, ṣùgbọ́n àwọn network ọlọ́kan-ò-jọ̀kan léyìí tí mo ń lò náà ni kò yanrantí tó, ká má bínú. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa mú ní kánmọ́kánmọ́, ó yẹ kí ẹ ti mọ rí àwọn àpàtì mi báyìí. Fáwọn tí a bá ń bá wa ká lọ, ẹ rí i pé lọ nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn a bẹ̀rẹ̀ ggplot. A ṣàlàyé pé tá a bá ní ggplot yìí, òun náà là ń pè ní grammars of graphics. Ẹ pa sọ fún wa pé tá a bá ní program yìí, òun náà ní èdè kan ni o, bá ṣe ní àwọn èdè eléyìí tá a mọ̀ ń sọ náà, àwọn tá a fi lè mọ bá kọ̀ǹpútà náà sọ̀rọ̀, òun náà ni program yìí wà. So tí a bá wọn so nínú ọ̀nà tá a lè mọ gbà ya àwòrán tó yarantí nínú haru, òun náà ni tá a bá lo package tí a mọ̀ sí ggplot yẹn. Ẹ pa sọ fún wa pé kò túmọ̀ sí pé àwọn function abárúwá, so a sọ fún wa pé kò túmọ̀ sí pé àwọn náà lè ya plot tàbí àwọn graphics tá a fẹ́ gbé jáde, ṣùgbọ́n kò yé yanrantí tó àwọn ggplot package yìí. Aláwọn ggplot yẹn náà ni grammars of graphics. Gẹ́gẹ́ bí èdè tá a mọ̀ ń sọ, ẹ rí pé àwa tá a bá ń sọ Gẹ̀ẹ́sì, ẹgbẹ́ tá a bá mú sentence kan wá, so àwọn kan ni wọ́n tò papọ̀ kó tó di èdè tàbí kó tó di ọ̀rọ̀ eléyìí tá a sọ jáde. Ẹ rí pápẹ́rẹ́ tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ tó kọjá, òun náà ni pé ká sọ pé the man builds a house. Ṣe pé the man bẹ̀ yẹn a sọ pé subject ni o. So in tí subject yẹn ṣe tí a mọ̀ sí Olúwa, òun náà là ń pè ní kí ni predicate. So iṣẹ́ tí òun náà ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ggplot bákan náà. Mo ṣàlàyé pé ó ní àwọn ìtọ́ pé a mọ̀ tó papọ̀ kó tó di pé ká tó mọ rí ká tó mọ rí àwọn àwòrán wa yà. So àwọn tá a bá ń bá fẹ̀mí ká lọ, ẹ́ rí i pé nǹkan aláwọ̀kọ́ tí mo láwọ̀kọ́ ṣe, òun náà ń pè nínú ggplot function wa a gbọ́dọ̀ gbé data wa jáde o. So data náà ni pé kí ni data tá ń lò, tàbí kí n tiẹ̀ ṣe báyìí pé so tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ggplot, so ggplot function náà ni a fi lè mọ ṣe. Ẹlòmíràn máa gbẹ́ sí bí a ní ggplot2, òun náà ni package yẹn, orúkọ package yẹn ni ggplot2. Kò túmọ̀ sí pé tá a bá fẹ́ lo function yẹn ggplot2 náà la mọ̀ lò. So ggplot òun nìkan náà láti mọ̀ fi ṣe function yẹn. So a ní tá a bá ti gbé function yẹn wá, so tó kù tá a ṣe lẹ́yìn rẹ̀ òun náà ni pé a wá gbé data wa yín ká ọkọ̀ tá a kọ́ pé data ò gangan la fẹ́ fi ṣiṣẹ́. Ṣe pé inú data tá ń lò òun náà ni Dangote data. Ẹgbẹ́ tẹ́ bá dẹ́ ṣàkíyèsí Dangote data wa a ti gbé sínú data frame, òun náà ni df. So ti yé báwọn. So lẹ́yìn náà ní tá a ṣe lẹ́yìn rẹ̀ òun náà là ń pè ní kí ni o, mapping. A sọ pé mapping yẹn òun náà ni aesthetic, yóò mọ̀ sọ pé kí ni o, ibo ni data wa, ibo la fẹ́ map ẹ̀ sí. So ti yé báwọn. So ibo ni data wa, ibo la fẹ́ map ẹ̀ sí. Variable wo la fẹ́ kó wà ní x-axis, variable wo la fẹ́ kó wà ní y-axis. A sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé èyí tí ó mọ̀ wà ní x-axis òun náà ni ó mọ̀ jẹ́ independent variable wa. Tẹ́ bá gbàgbé àwọn independent variable, so independent variable òun náà ni variable tá a manipulate. So tí yé báwọn. So dependent variable ní kí ni o, measured variable. So tí measured variable tá a measure. So tí yé. So ṣùgbọ́n àwọn independent variable yẹn bẹ́ẹ̀ bí àwọn manipulated variables yẹn o, gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí i pé nínú independent variable tá a lò lọ́sẹ̀ tó kọjá òun náà ni fuel type. Àwọn
epo oríṣiríṣi ta ní ṣé petrol ni o ti rí àwọn data yẹn náà ni. So ṣé petrol ni o ṣé diesel ni o àbí kerosene gbogbo àwọn yẹn nìyẹn. So nínú àwọn àǹfààní mapping yẹn náà ni ká máa fi ṣe kí ni àwa map pé kí ni la fẹ́ kó wà ní x-axis wa kí la fẹ́ kó wà ní y-axis. Ẹ rí i pé mo ní mapping yẹn function táwa gbé síbẹ̀ náà ni aesthetic. So nínú àwọn pé a gbé ní tí ó wà ní x-axis síbẹ̀ tàbí ní tí ó wà ní y-axis. Bẹ̀gbà tó jẹ́ pé bar chart nìkan là ń plot mi báyìí. A dẹ̀ mọ̀ pé nínú ọ̀nà tá a lè mọ̀ gbà lo bar chart òun náà ni pé tá a bá ní categorical variables tá a wá fẹ́ mọ òǹkà wọn a lè fi bar chart gbé wọn jáde o. So nínú àwọn àǹfààní mìíràn tá a lè mọ̀ lo bar chart fún gẹ́gẹ́ bí màá ṣe mọ̀ ṣàlàyé níparí ẹ̀kọ́ lónìí òun náà ni pé kí ni o tá a bá ní bóyá bí ìjọ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ tá a bá fi mọ ìdọ́gba àwọn means àwọn méjèèjì bẹ́ẹ̀ nísìnyí tá a bá wo Lukgaf data pé inú kíláàsì kápá ní ọkùnrin adẹ̀ ní obìnrin. So tá a fẹ́ mọ̀ pé ókè náà nínú ọkùnrin àtobìnrin nínú ìdánwò tá a fún wọn ta ló gbà jù sọkùnrin ló gbà jù ni àbí obìnrin ló gbà jù. Tá a wá fẹ́ gbé èsì iṣẹ́ òun wá sẹ́gbẹ̀ẹ́ àtà fẹ́ rí nínú kíni o nínú àwòrán wa a lè lo bar chart bákan náà. So nínú àwọn ìta máa ń lò tá a bá lo irú bar chart yẹn tàbí tá a bá fẹ́ ṣe báyẹn so láti fi lè gbé àwọn kíní ẹ jáde òun náà là ń pè ní start summary. So function kan náà tó gbé ó dẹ̀ ṣe kíni o tó ń dẹ̀ ṣe bá ṣiṣẹ́ so tí so ajá sí pé type fuel type yẹn náà wọ́n fẹ́ fi ṣe ṣàṣìṣe máa gbé wá jáde níbi data mi máa ní fuel type so tí ẹ rí pé tẹ bá so tí bá wọn ẹ rí pé tẹ bá wo ìsàlẹ̀ níbi agbègbè tó máa ń gbé àwòrán wá yẹn ní apá ọ̀tún yín lọ́wọ́ ìsàlẹ̀ ẹ rí pé ó ti gbé àpàtì kan wá tí a pè ní canva ó dẹ̀ ti sọ tí ó mọ̀ wà ní x-axis ó ti sọ tí ó mọ̀ wà ní x-axis bẹ́ẹ̀ kò tí gbé nǹkan kan wá torí yìí tí ì sọ àwòrán tí ó yà so mo sọ pé element kan tá a máa fi sí lẹ́yìn tá a wá ti sọ ìtafẹ́ kó wà nù data wa tá a ti sọ aesthetic yà pé data ọ̀ la fẹ́ kó máàpù sí bóyá x-axis tàbí y-axis yàtọ̀ sí pé inú tààtù mọ́ lo mapping yẹn fún yàtọ̀ sí x-axis àti y-axis mo sọ fún wa pé a lè mọ́ sọ color tá a fẹ́ kí ó wà lọ́yọ̀ kọ̀ọ̀kan a máa ń pè ní point color so nínú rẹ̀ náà ni pé kí ni o a lè lo fill so bóyá nísìnyí tẹ́fẹ́ kọ́ mọ́ fi fún ní color òun náà ni kí ni o fuel type so ti yé bá wọn so ẹ rí pé lẹ́yìn rẹ̀ mo lẹ́wà ṣe kí ni o ẹ tẹ plus yẹn náà ni ní tí ó kún náà ni pé kí ní tá a fẹ́ plot gangan geom so ti yé bẹ́ẹ̀ ní bíbá yín bọ́ ẹ pé bar chart la fẹ́ plot mo lágbè sí báyìí so ti yé bá wọn so ẹ rí pé tẹ́ bá gbé wá jáde ṣe ti rí bá wọn ẹ rí pé ó ti gbé àwọn nǹkan yẹn wá so mo ní diesel kerosene petrol so ẹ rí pé tí n bá pa fíìlì yẹn rẹ nísìn tó kàn jẹ́ pé nínú tó wà níbi aesthetic mi fuel type lásán náà mo gbé síbẹ̀ ẹ rí pé dúdú yẹn nìkan ló kàn gbé wá kò tí ì fún láwòrán so iṣẹ́ táwa bá fẹ́ kó jẹ́ àwòrán bẹ́ẹ̀ náà ni pé nínú argument mìíràn tí mo lè fún náà ni pé mo lè sọ pé fill tàbí kí n sọ pé color so tí bá lo fill so pé kí n tí ó mọ̀ fi fún ní àwòrán tí ó mọ̀ fi fún ní àwọ̀ yẹn o kó mọ̀ jẹ́ pé fuel data náà ni náà àwọn àlàyé tá a tún ṣe lọ́sẹ̀ tó kọjá òun náà ni náà function tá a lè lò òun náà ni facet trap ó wúlò lọ́pọ̀lọpọ̀ facet trap náà ni pé kí ni o tó bá
ṣégeṣége lálẹ́. So yeah. Hello, ó yẹ ká ti mọ rí mi padà. Yeah, so ẹ rí pé function facet trap yẹn òun ló fún wa láǹfààní láti gbé àwọn kíní yẹn láti gbé wọn sí ẹ̀gbẹ́ ara wọn, so láti gbé wọn sí ẹ̀gbẹ́ ara wọn. So nínú àwọn tá tún ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá, òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ àwa tá bá gbé pépà wa lọ sí jọ́nà, wọ́n mọ́ ń rọ̀ wá kọ́ ẹ pé tíìmù wa ń bì báyìí, so tí yé bá wọn. So ṣe é pé yàtọ̀ sí nínú àwọn a lè pín àwọn anatomy ggplot wa tàbí àwọn element tó wà ń bẹ̀ yàtọ̀ sí data aesthetic geometric táwọn gbé wá, so tí so nínú àwọn tá tún lè ní òun náà ni pé coordinate, so tàbí theme. So theme náà ni pé bó ni ẹsẹ̀ fẹ́ kí níyàn orí gangan. So pẹ̀lú ọgọ́lọ́ba nísàlẹ̀ máa ṣàlàyé bóyá nísìnyí mo fẹ́ bòdì àwọn text yẹn, so mo lè ṣe kí ni mo lè láǹfààní láti ṣe bẹ́ẹ̀. So tí ẹ rí pé mo sọ fún wa pé nínú function kan tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá náà ni pé tí n bá ní theme black and white, ẹ rí pé yóò sọ kí ni o, yóò sọ theme yẹn yóò sọ di black and white. So tí tàbí lọ́pọ̀lọpọ̀ gbangba mi kódà tí n bá ní theme classic náà function mìíràn ni o, ẹ rí pé tẹ bá ṣàkíyèsí function nísìn kò sí nǹkan kan nísàlẹ̀ mọ́, so theme classic náà nìyẹn. So mo tún ṣàlàyé fún wa pé tá bá fẹ́ label data wa náà ó rọrùn púpọ̀ o, ẹ jẹ́ n copy function wa torí àkókò. So tí ẹ tún ní plus ṣe pé tá bá ti ní subject tá dẹ̀ sì ní predicate náà, ṣe pé mo lè a lè ní clause tàbí phrase àti gbogbo wọn báyìí náà. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ggplot2, so ẹ tún lè fi àwọn element mìíràn sí lẹ́yìn ìgbà tẹ́ bá ti lo ilé ìtẹ̀fi ṣiṣẹ́ tán. Mo bí agbára èèyàn yékéyéké báyìí, so òun náà ni àwọn element yẹn. So tá a bá fẹ́ label ṣe function gangan náà ni labs, ó ti ẹ jẹ́ kí n ṣe báyìí. So function òun náà ni labs, a label báyìí labs. So title tó ayé pé mo bá fẹ́ fún ní title, ẹ jẹ́ ká pè yẹn ní Dangote data. Ẹ ti máa ṣe tá a ṣe ẹ pé character ni ó yẹ ká fi sí kíni inú quotation mark nítorí kó jó gbé ẹ̀rọ yẹn wá nìyẹn. So tí ẹ̀rí pé ó ti fún. So bákan náà tí bá fẹ́ fún ní subtitle náà nínú function náà ni mo lè ṣe kíni o máa gbé wá subtitle. Ó ti ká pé mo pè ní fuel type kódà. So type bs axis yẹn ṣe wà ṣe pé in tó ń fi tó fi dárúkọ àwọn x axis àti y axis yẹn òun náà ní orúkọ variable yẹn. Ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè jẹ́ pé nítorúkọ variable yẹn jẹ́ òun kọ́ la fi ṣe, so mo lè yípo fa, so yóò jẹ́ fuel type. So ká pé mo pè ní fuel type. So tí ẹ bá ẹgbẹ́ tẹ bá rọ̀nù yẹn náà, so ẹgbẹ́ ti change ìsàlẹ̀ yẹn ẹ bá ṣàkíyèsí ẹ bá yẹn. So then bẹ́ẹ̀ mo fẹ́ change y axis náà, so màá kàn pé ní y. So bẹ́ẹ̀ y yẹn a fẹ́ pè yẹn ní kíni frequency, so a lè ṣe báyẹn náà. Ó dàbí bí ta dúró ní ọ̀sẹ̀ tó lọ kó tó di pé ẹ̀rọ yẹn múná lọ nìyẹn. So nínú àwọn nǹkan mìíràn tá a lè ṣe ọ̀nà ni pé tẹ bá ṣàkíyèsí Dangote data yìí bóyá mi ò láìkí font yẹn tàbí mo fẹ́ kó tóbi sí, so nínú àwọn agbọ́nrin tó náà wà ní agbọ́nrin theme ni o. So tí yé bá wọn, so tí bá ní theme báyìí ẹ̀rí tí wọ́n á fẹ́ kí àwọn kíní yẹn ó tóbi, so nínú function theme yẹn argument àkọ́kọ́ tó wà ń bẹ̀ mo lè pè text. So tí yé bá wọn, so text yẹn náà ni pé element text ni pé gbogbo àwọn text yẹn lọ́kọ̀ọ̀kan mo á lè fi size sí. So tí yé, so tí n bá fi size sí nísìn ajá sí pé tí n bá ní 15 gẹ́gẹ́ bí àpèjú ẹ jẹ́ n lo 15, ẹ já lo 15, ẹ já wo bí ó ṣe tóbi. Ẹ pé àwọn kíní ẹ tóbi sí àbí ẹ pé Dangote data tóbi sí, kódà mo lè dínkù náà. So tí yé bá wọn, so tí n bá dínkù sí 10 ẹ pé tún tóbi sí àbí ó kéré yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà náà
àwọn tá a bá ń type bóyá bí Microsoft Word bóyá ọ̀nà tí wọ́n ń gbà type àbí àwọn fọ́ǹtì kan wà a fẹ́ ṣèyípo rẹ̀ bẹ́ẹ̀ ni a tún lè ṣèyípo àwọn fọ́ǹtì wa nínú Haruna a lè kọ́ mọ́lẹ́gbẹ̀ẹ́ tàbí ká já wálẹ̀ báyìí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé so ẹ máa lo family ṣe pé nínú àwọn fọ́ǹtì wa ta ni a ní serif so tí ẹ tẹ́ bá fi serif yẹn sí ẹ rí i pé yóò lò bóyá bí àwọn Time New Roman àtàwọn kan ní ṣé mi ṣàṣe lórí okay ọ̀hún náà rèé ẹ jẹ́ ká wá àwọn tíìmù yẹn so that a fi mọ lókèsí àwọn kí wọ́n sọ fún wa pé tá a bá ti gbàgbé ní àwọn tá a lè mọ ṣe lélẹ́yìí yóò fi gbé àwọn kọ́mpónẹ́ǹtì àwọn tíìmù yẹn wá so ẹgbẹ́ a ní axis èwo lè mí lò family family ṣé ẹni lẹ́gbẹ̀ẹ́ yẹn tó tẹ́ bá ti gbàgbé àwọn nǹkan yẹn ẹ fi lè mú wá padà ok nígbà tí mo wá àwọn kìíní yà tá bá ti gbé element text yẹn tán ṣé ó dàbí ó má dàbí ó ní h àbí ẹ jẹ́ n yẹ̀ wò kò ní h o bọ́ ẹ jẹ́ n sáré wá team family okay wọ́n wà pẹ̀lú yẹn báyà máa gbé kíní àwọn ọ̀dọ́ báyà mo ṣàṣìṣe nínú àwọn kíní yẹn nìyẹn so but nǹkan mìíràn tẹ́ lè fi sí yàtọ̀ sí àwọn fọ́ǹtì yẹn ó náà ni pé báyà tí n bá fẹ́ bold gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé eléyìí tó wà ń bẹ̀ báyìí kò bold nínú ká pé kí n ti ṣàṣìṣe pẹ̀lú àwọn spelling yẹn màá wo àwọn ìwé mi màá dẹ̀ fún yín ní sheet yẹn so ó náà ni pé mo lè lo face yẹn ó náà ni pé yóò ṣe kíni o yóò bá mi bold díẹ̀ yàtọ̀ sí ibi tó wà tẹ́lẹ̀ so yóò bá mi bold díẹ̀ yàtọ̀ sí àṣìṣe tí mo ṣe mí báyìí ni wọ́n jọ wà papọ̀ báyìí ni ẹ má bínú so ẹ̀yà ẹ gbélé báyìí so nínú argument aláwọ̀kọ́ yẹn òun náà ni ó gbọ́dọ̀ wà nínú argument aláwọ̀kọ́ yẹn ló gbọ́dọ̀ wà ṣe ti rí báyìí ṣe pé ó ti bóde ẹ̀ so a lè lo family yẹn so that's why lẹ́fi gbọ́dọ̀ wà careful pẹ̀lú àwọn syntax yẹn so mímọ́ ó dàbí single s náà ni sheriff ṣe single s ní àbí okay then comma so ó ṣe pàtàkì bí bẹ́ẹ̀ kọ́ kò ní gbé wa ṣe rí pé ó ti change àwọn kíní ẹ̀ sí Time New Roman so ṣùgbọ́n ká pé mo tún bùkátà bóyá mi ì fẹ́ kó fún ọ ní fọ́ǹtì kan náà gẹ́gẹ́ bí àpèjúwe nísìnyí ká pé mo fẹ́ kí size àwọn axis yẹn kó yàtọ̀ sáwọn yòókù gẹ́gẹ́ bí àpèjúwe mo lè lo axis text so tí yé bá wọn so axis text yẹn náà ẹ lè lo function element text so tí yé so ẹ wá lo size ká pé mo pé size òun ní 15 ẹ gbẹdẹ wá ṣàkíyèsí àwọn axis yẹn nísìnyí ẹ rí pé àwọn axis yẹn ti tóbi sí gbẹdẹ jẹ́ ń lò fún 8 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ gbé ó ti ṣe kí ni o ó ti kéré sí ní tó wà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe náà ni pé so ṣe pé axis yẹn ni mo ṣe ń sìn ká pé title náà ni
so káàkiri axis title yẹn náà yàní pé àwọn frequency yìí àwọn fuel type yẹn náà mo fẹ́ ṣe kí ni o mo fẹ́ káwọn náà tóbi sí tàbí mo fẹ́ kó kéré sí so mo tún lè lo element text function ẹ̀dẹ̀ pé nínú element text function a máa ní size àbí káàkiri size yẹn mo pè yẹn ní 10 ẹ máa wò ẹgbẹ́ yóò ṣe kí ni o ẹgbẹ́ yóò ti tóbi sí tàbá rí dáadáa ẹ báyà kí n lo 15 so ti yé wa so ẹ̀rí pọ̀ nìyẹn kódà fún plot title náà so fún plot title ẹ kàn lè sọ pé plot dot title element concept gba àwọn ṣùgbọ́n kó lè rẹwà dáadáa so element text ṣe àpò ní function ẹ̀ mọ́ gbàgbé nínú rẹ̀ àmọ́ ní size kápẹ́ mo pè ní 20 so mi pé yóò ṣe kí ni o yóò tóbi dáadáa bẹ́ẹ̀ tí tálá ọkọ̀ tá ọkọ̀ gbé sí yẹn òun náà ló ń ṣe kí ni o ló ń ṣe fún gbogbo àwọn eléyìí so wọ́n ti ṣàlàyé ìgbà tá máa lo kí ni o tá máa lo àwọn box plot ká tó wá lọ ẹ rí i pé box plot nìkan náà là ń ṣàlàyé látàárọ̀ bó ni àwọn nǹkan mìíràn kọ́ so pàápàá jùlọ tó wáyé pé a ní categorical variable àti numerical variable sẹ́yìn pé mo sọ fún wa pé kódà categorical variable àti numerical variable náà lè fi báàkì àti gbé jáde pàápàá jùlọ tó wáyé pé tí a ń bùkátà náà ni láti ṣe kíni o láti sọ òpin ìyà tó wà láàrin àwọn méjèèjì so ti yé báwọn so bẹ́ẹ̀ ní sì mo fẹ́ mọ average age àwọn méjèèjì máa fún alápẹ̀rẹ̀ kó tó di pé mo parí ẹ̀kọ́ yẹn lónìí ṣùgbọ́n ká tó lọ so àwọn tá bá bẹ̀rẹ̀ kíláàsì ẹ rí pé a ṣàlàyé pé à ń pe àwọn data kan ní data àbárúwá àwọn data tó yẹ pé kí ni wọ́n bá arúwá so aláwọn data yẹn tá a bá fẹ́ mọ́ lo àwọn data Dangote data eléyìí tí a ṣe kí ni tá a gbé wá fúnra wa tàbí data ẹlẹ́ẹ̀kejì tẹ́bí ṣiṣẹ́ àmúrelé Lukgaf academy data ṣe pé mo ṣàlàyé fún wa pé a lè mọ́ lo àwọn data tó yẹ pé arú gangan ló wọ́n bá wá tàbá gbàgbé ṣe pé mo ní láti fi mọ gbogbo àwọn data àbárúwá yìí kí ni mo láà máa tẹ̀ a lè tẹ̀ data tó ti bá wọn ẹ̀ẹ́dẹ̀ gbé parenthesis síwájú ẹ̀rí gbogbo àwọn tó gbé wá yìí àwọn náà ni àwọn data set tó wà nínú kíni o so nínú àrùwá tá a lè mọ lò láti fi ṣiṣẹ́ ẹgbẹ́ tẹ́ bá rí dáadáa ní níbi agbègbè apá òsì lókè ẹ̀gbọ́n gbé àwọn kíní ẹ wá àwọn tí mo rí ń bẹ̀ òun náà ni pé kí wọ́n ní here passenger bj sales bod àǹfààní àwọn data àbárúwá yìí náà ni pé mi ò bùkátà láti ṣe kíni o láti ṣe import data kan kó tó di pé mo fẹ́ lò mo lè lò láti ibẹ̀ so mo lè lò láti ibẹ̀ àǹfààní kan nù wọn náà là ń pè ní bod tó ti yé báwọn so data ni ẹ pé tí n bá fẹ́ lò sí mo kàn lè lo bod ẹ pé bod ń sìn ẹ rí pé data yìí variable mélòó ló ní o a ní variable méjì time àti demand àwọn méjèèjì dẹ̀ sì jẹ́ numerical àwọn méjèèjì jẹ́ kí ni o àwọn méjèèjì jẹ́ numerical variable so àwọn méjèèjì jẹ́ numerical variable so kápẹ́ mo máa fẹ́ lo àwọn variable yẹn láti fi ṣiṣẹ́ pàápàá jùlọ ṣe pé mo ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé tá a bá fẹ́ mọ tó data nínú ggplot wa tí màá ṣe fẹ́ mọ sọ pé data mapping ìsíkọ́tò kíní kan ṣe pé wọ́n ní mo lè gbé wá so in tí arú ọmọdé náà ni pé tí n bá kọ́kọ́ kọ níbẹ̀ yẹn òun náà ni mo fẹ́ mọ ṣe kíní o òun ni mo fẹ́ gbé síbẹ̀ so yẹn tí mo gbìyànjú láti sọ ni yàtọ̀ sí bod ṣe pé nínú àwọn CO2 data kan náà ni ọ̀tọ̀ bá rúwá tó yẹ pa lè mọ lò CO2 tó ti nínú àwọn data tó dá òun náà ni carbon dioxide uptake in grass plant ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo lọ́nà tá a lè mọ lò láti fi mọ ṣe kíni o láti fi mọ yẹ àwọn data yẹn ní pé kẹta gbé question mark sí wọn wájú yóò sọ ohun tí ìkọ̀ọ̀kan náà data yẹn túmọ̀ sí so ó mi pé CO2 mi báyọ̀ náà ni carbon dioxide uptake in grass plant so ti yé báwọn so gbogbo àwọn variable tó wà ń bẹ̀rẹ̀ gbogbo plant so type of factor ó ní level kan so treatment so type ẹ̀ náà ni pé ó ní levels so ti a ní concentrated numerical factor àti báyìí so tẹ́ bá ti gbé question mark yẹn síbẹ̀ kéésì òun nìkan kódà function gbogbo function ẹ̀ wò tẹ́ bá tẹ ggplot2 tí mo kàn ggplot tí mo á gbé question mark sí níwájú ẹ pé yóò sọ ohun tí ggplot túmọ̀ sí mo bó yé wa báwọn ẹ rí i pé ọkọ̀ create new ggplot gbogbo àwọn function tí mo ṣe ń gbé wá yẹn àbùkátà láti àwọn sórí tó ti bá ẹ ti rí ẹ gbogbo data frame wíwá mapping aesthetic so ti
geom. So gbogbo àwọn kíní yẹn yóò wà ń bẹ̀ tó yẹ pé tá bá ti gbàgbé a lè ṣe kíní o, a lè mọ tẹ̀ yóò dẹ̀ mọ gbé àwọn kíní o àwọn èsì yòókù náà wà. So kákú máa fẹ́ lo ìkànnà àwọn data abárúwá yìí láti fi ṣiṣẹ́. So tí yé bá wọn kákú máa fẹ́ lo CO2 yẹn. Ṣe pé CO2 tí n bá fẹ́ lò tàbí tí n bá tiẹ̀ mọ̀ tó wà ń bẹ̀ náà ni pé mo lè fill ẹ̀. Ṣe pé tá bá fill ẹ̀ báyìí fill CO2 láti fi mọ àwọn tó wà ń bẹ̀ tí n bá ṣe fẹ́ mọ lo question mark yẹn. Ẹ ti rí ẹ gbogbo àwọn lélẹ́yìí ni. Tẹ́ bá ṣàkíyèsí how many observation la ní observation pé a ní column mélòó observation ni iye row tó wà ń bẹ̀. So tí yé bá wọn so 84 ni iye row tó wà ń bẹ̀. Columns márùn-ún a dẹ̀ sọ fún wa pé columns náà dà gẹ́gẹ́ ìtumọ̀ náà ni variable. Ká pé àwọn ni mo wá fẹ́ fi plot ńkọ́. So tí yé bá wọn tí mo wá fẹ́ lò ṣe pé a ní ggplot2 yìí òun náà wà lágbọ́nrin tidyfast. Dplyr tàbí sẹ́sẹ́yìn náà òun náà wà lágbọ́nrin tidyfast tí mo lè pa méjèèjì papọ̀ láti lò láti fi ṣiṣẹ́. Ajá sí pé tí n bá mú àwọn data yẹn nísìnyí ká pé mo ní CO2 tí máa fẹ́ lo dplyr fún ṣe pé nínú dplyr àgbẹ̀ kankan ní pipe operator máa ní lẹ́yìn náà lẹ́yìn tó ti gbé data abárúwá yìí tí a mọ̀ pé CO2 kágbé máa fẹ́ plot ń bẹ̀ ẹ mọ́ gbàgbé. So ggplot ṣe pé function yẹn bẹ́ẹ̀ kí ni ọmọ ṣáájú data ṣùgbọ́n a bùkátà láti gbé data wá bíbá yìí mọ́ torí arrow tí mo rí pé okay now nígbà tí mo ti lo pipe operator tí mo ti dẹ̀ ti lo CO2 ìṣẹ̀hàn pé CO2 yẹn náà ní data mi àbí arrow tí mo rí náà ni pé data tí mo fẹ́ fi ṣẹlẹ̀ kò ní mo expect lọ́dọ̀ mi láti ṣe kí ni o láti gbé data mìíràn sí mọ́ ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká pé mi bẹ̀rẹ̀ ní mi lo dplyr láti fi bẹ̀rẹ̀ mo gbọ́dọ̀ kọ́kọ́ gbé data wá inú kí n sọ pé data is equal to CO2 àbí tàbí kí n kàn kọ CO2 lásán tó bá jẹ́ pé data lọ bẹ̀rẹ̀ ṣe pé tí n bá ṣe fẹ́ kọ data mo ní arrow mo rí pé kí ni argument alákọ̀ọ́kọ́ nínú function ìtumọ̀ náà ni pé data ló túmọ̀ sí. Ṣùgbọ́n gbà tí mo ti lo dplyr mo ti sọ fún pé nínú data yìí o ẹ mọ̀ gbọ́ pé CO2 data yìí o lẹ́yìn náà pé lẹ́yìn náà lélẹ̀ pé lẹ́yìn tó bá ti gbé data mi yẹn wá ọ̀yà ggplot2 ggplot so ó ti mọ̀ pé mo ti gbé data wá bùkátà láti gbé data tẹ̀lé mọ́ ajá sí pé kí ni ó mọ̀ kù lẹ́yìn rẹ̀ mapping ẹ̀dẹ̀ má gbàgbé pé inter máa map sínú àwọn aesthetic wa òun náà ní kí ni àwọn variables wa báyà tí ó máa wà ní dependent variable tàbí tí ó máa wà ní dependent variable ẹ̀dẹ̀ mọ̀ pé inter fi máa ń gbé data wá sí òun náà ní kí ni aesthetic mo la bùkátà láti ṣe mọ́ kọ mapping mọ̀ sẹ́yìn pé ká kọ mapping sí kọ́tò bùkátàrú àti sọ fún gbókè náà CO2 yẹn o data wa ti wà ń bẹ̀ ajá sí pé tí ó mọ orí lẹ́yìn rẹ̀ òun náà ní pé mapping lókun ti ṣe aesthetic ẹ̀dẹ̀ máa wà gbé ń bí aesthetic wa a máa ní x-axis àdẹ̀mọ́ ní y-axis àbùkátà láti sọ pé x kọ́ tó mọ́ torí ní ta bá ti kọ lágúmẹ́ntà aláwọ̀kọ́ báyẹn òun náà ní kíni o òun náà ní x-axis ẹ já wá wá àwọn data yẹn ẹ jẹ́ kí n wá àwọn data yẹn ok náà ká mo fẹ́ gbé concentration mi tí bá fẹ́ gbé sí x-axis so tí bá tí bá fẹ́ gbé concentration mi sí x-axis tí bá fẹ́ gbé uptake so sí y-axis ẹ̀ pé mo ṣàlàyé fún wa pé lọ́pọ̀lọpọ̀ gba independent variable náà ni ó mọ ṣe kí ni ó mọ wà ní kí là ń pè ní x-axis bẹ̀tẹ̀ lẹ́yìn nísìnyí categorical variable méjì la fẹ́ ṣe ẹgbẹ́ tẹ́ bá ní categorical variable méjì numerical variable méjì la fi ṣiṣẹ́ tẹ́ bá ní numerical variable méjì inú tẹ́lẹ̀ mọ́ ṣe náà ni pé kí ni o so kẹ́ mọ ya point so kẹ́ mọ ya kẹ́ mọ fi wọ́n ya point ń bẹ̀ so báyà bí kápẹ́ ní scatter plot wọn bí agbálá yẹn yé kéèké báyìí ẹgbẹ́ tá a bá kọ́kọ́ ṣe báyìí tẹ̀tìrì báyìí ẹgbẹ́ ti gbé àpàtì yẹn wá so mo ní uptake mi sí mo dẹ̀ ní kí ni o mo ní concentration mi bẹ́ẹ̀ kò ní tí gbé nǹkan kan wá torí tí fún ní àṣẹ plot tí mo fẹ́ kó ṣe ká pé plot yẹn sì ń ṣe pé mo fẹ́ ya point àbí so tí bá wọn so kí mo ní kí láfi bẹ̀rẹ̀ rẹ̀ geom so tí tẹ́ bá ya geom yẹn tẹ́ dẹ̀ fi underscore sí ibẹ̀ lẹ́tí wá gbé kí ni o àwọn nǹkan tẹ́ bá fẹ́ fi sí ńbẹ̀ bẹ́ẹ̀ mi báyìí point la fẹ́ yà so tí bá wọn so yàní pé a fẹ́ create scatter plot tẹ́ bá ti ní numerical variable méjì so ní tó bá la káyè mu jù kẹ́ fi gbé jáde òun náà ní kí ni o scatter plot
ṣẹ̀gbọ́n sọ fún wa pé fún bar chart bá mo ní categorical variable máa fẹ́ mọ iye òǹkà wọn ẹ lè fi bar chart gbé jáde. So nínú àǹfààní bar chart náà ni pé bí a tẹ bá ní àwọn categorical variable náà so ti ṣùgbọ́n ẹ fẹ́ ṣe ìpín wọn àbí ẹ fẹ́ fi mọ̀ bóyá ìyàtọ̀ wà láàrin main nìkan sí kejì ẹ lè ló máa lo bar chart náà láti fi ṣe sí ẹkùn tí n bá lo geopoint nsìn ẹ rí i pé mo add ẹ ni mo plus mo fi gbé element yẹn wá ó ti yé bá wọn ẹgbẹ́ ti gbé àwọn point yẹn wá so ti ká pé n bá fẹ́ kí size yẹn tí n bá fẹ́ kó tóbi yàtọ̀ sí so ti mo lè sọ pé size nínú function argument kan wà ń bẹ ká pé n bá pè ní size 5 ẹ pé yóò ṣe kí ni o yóò tóbi sí dáadáa so kódà ẹ lè zoom ẹ lè mú zoom yẹn bí báyìí so fún àtà bá fẹ́ mú zoom mo bí agbára yẹn yékéyéké báyẹn so báyà n bá fẹ́ kí àwọn point yẹn n bá fẹ́ kí wọ́n wà transparent so ẹ lè lo ohun tí a ń pè ní alpha kágbé mo pé alpha yẹn ẹ jẹ́ á lọ báyà bí 0.5 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ pé wọ́n wà transparent sí mo bí ó yí wa báwọn so àbí ẹ jẹ́ lo 0.7 náà báyẹn so bẹ́ẹ̀ bá sáà sí fẹ́ kó ṣe kí ni o kó wà transparent sí ẹ bẹ́ẹ̀ sì fẹ́ kó fade sí ẹ jẹ́ lo 0.1 báyìí ẹ pé wọ́n yàtọ̀ síra wọn mo bó yí wa báwọn so ọ̀yà ẹ mọ́ gbàgbé ká pé mo fẹ́ lo facet trap náà yàní pé mo fẹ́ kó ṣe kí ni o kó ṣèpín wọn ẹ já wo kan nínú àwọn data tó ń tún fún wa nínú àwọn CO2 data wa ká pé mo fẹ́ kó ṣètú wọn pẹ̀lú type kí ni type yẹn túmọ̀ sí ẹ jẹ́ ká yẹ̀ wò ẹ jẹ́ ká yẹ ní tí type yẹn túmọ̀ sí mo ní interview wo ni pé ẹ lè lo question mark yẹn ẹ gbé data yẹn wá ń gbọ́ yẹn pé àwọn data bá rú wa ni ẹ já wo ní tí type yẹn túmọ̀ sí ó ti yé bá wọn so wọ́n ló ní level Quebec àti Mississippi so pé origin plant yẹn ni ẹ mọ̀ wá pé tí CO2 data set yẹn túmọ̀ sí ni pé carbon dioxide uptake nínú grass plant so ti ajá sí pé tí n bá ní kó ṣe kí ni o kó ṣèpín rẹ̀ pẹ̀lú type ṣé mi ṣàṣìṣe ẹ dàbí bẹ́ẹ̀ náà ni so type yẹn náà ni ẹ pé yóò ṣe kí ni o ní tí ó ṣe ní ìsìn òun náà ni pé yóò wá pín wọn pẹ̀lú type ẹ dẹ̀ mọ̀ pé type wa yìí factor ni o ẹ pé factor aláfi mọ̀ pé ó ní level Quebec àti Mississippi ajá sí pé yóò ṣàpín rẹ̀ sọ́nà mélòó sọ́nà méjì so ti bá so sọ́nà méjì so tó wáyé pé mo fẹ́ pa mi ń fẹ́ kí nǹkan kan wà nínú theme ẹ̀ kí mo lá máa lò so theme kẹ́ lo black and white tàbí kẹ́ lo classic so ti yé bá so wọn náà nìyẹn kódà ẹ lè label ẹ̀ náà so pẹ̀lú àwọn tí mo ti fi ṣàlàyé lẹ́ẹ̀kan so ẹ lè lo àwọn function yẹn náà láti fi label ẹ̀ bùkátà láti ṣe kíni ẹ bùkátà láti há sórí bó ń tọ́ ẹ pé box plot mo fẹ́ plot ńkọ́ táyé pé box plot mo fẹ́ plot ńkọ́ ẹ já tún padà síbi àwọn data CO2 yẹn o ẹ pé tẹ́ bá wo treatment nsìn ṣe ẹ̀pá ní uptake yẹn ẹja ohun tí uptake gan náà túmọ̀ sí so kú factor ni so tó ní carbon dioxide uptake rate ló túmọ̀ sí ajá sí pé mo ní numerical variable kan mo dẹ̀ ṣe kí ni o mo ní categorical variable kan so tí tẹ́ bá ní numerical variable àti categorical variable ẹ lè lo box plot ẹ̀ ń pé box plot lòun mọ̀ ṣe kí ni o lọ́mọ ní whisker láti bẹ̀rẹ̀ kò dé rárá so tí n bá fẹ́ lo ggplot ń bí òun náà kí ni mo lè ṣe màá kàn kọ́ sọ ggplot kí ni nǹkan àlọ́kọ́ tí màá kọ́ gbé wọlé data mo lè sọ pé data is equal to mo dẹ̀ ní tí n bá fẹ́ sọ pé data is equal to nínú tí mo lè ṣe náà ni pé kí nǹkan gbé orúkọ data yẹn wálé CO2 so ti bùkátà láti àyàfi tó ẹgbẹ́ bá fẹ́ fókọ míì sílẹ̀ lè fi gbé wọlé ní data frame bẹ̀ẹ́ nígbà pé CO2 ní data bá rú wá ni so tẹ́ ẹ bá ti gbé data yẹn so yóò bá wá níbẹ̀ mo bóyá wá báwọn so lẹ́yìn rẹ̀ ẹ má gbàgbé o ẹ wá map àwọn aesthetic wa ẹ sì yé báwọn so bùkátà láti kọ mapping so mo gbé aesthetic kí mo fẹ́ kọ́ wà ní x-axis ẹ má gbàgbé mo ní lọ́pọ̀lọpọ̀ gbà tí ó máa wà ní aesthetic òun náà ní independent variable so nínú àwọn variable méjèèjì tí mo dákọ lẹ́ẹ̀kan yẹn tá a wò lẹ́ẹ̀kan yẹn bóyá
treatment ni treatment tàbí uptake èwo lẹ wò pé ó yẹ kó wà ní x-axis báyìí èwo lálàyé tí mo ṣe yẹn èwo la wò pé ó yẹ kó wà ní x-axis èwo ló jẹ́ categorical variable tó yẹ kó wà ní x-axis so ẹ rí pé factor ni kí là ń pè treatment ni so tí ẹ bá so ẹ wá gbé sí treatment mo dẹ̀ sọ fún wa pé tàbáṣe fẹ́ wọn kọ x equal to kíní kan láti bẹ̀rẹ̀ a lè kàn pa kíní ẹ̀rẹ́ torí nínú function aesthetic yẹn in tó gbọ́yé sí tí ó mọ̀ wà ní argument aláwọ̀kọ́ náà ní x-axis ayásí pé tí bá kàn kọ́ láì sọ pé x equal to ó ti rí pé x-axis náà ni ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíni y-axis ká sọ pé uptake ọ̀yà ẹ̀já yẹ̀ wò ẹ rí i pé ó ti gbé wọn sínú àpàtì bẹ̀t kò tí ì yà nǹkankan láti yà nǹkankan gbọ́dọ̀ pé geom àbí ẹ wá sọ pé plus geom àbí kí ni tá a fẹ́ ṣe ní ìsìn box plot tẹ bá ní numerical variable àti categorical variable kan tẹ bá fẹ́ gbé nínú tẹ́lẹ̀ láti fi wọn gbé jáde wọn náà ní box plot so ti yé bá ọ̀yà ẹ rí i pé wọ́n ti yà box plot wọn wọ́n ti yà box plot wọn kódà kápẹ́ bá fẹ́ gbé point wọn bẹ́ẹ̀ mo fẹ́ mọ locate point wọn sínú kíní yẹn lọ́yọ̀ kọ̀ọ̀kan mo lè mọ ṣe àwọn báyìí náà tàbí báyà nísìnyí aesthetic nísìnyí ṣe pé mo fẹ́ sọ pé fill báyà kọ́ mọ fún wọn ní colour pẹ̀lú kíni o pẹ̀lú treatment wọn náà ṣe pé mo sọ fún wa pé yàtọ̀ sí kí là ń pè so yàtọ̀ sí s àti y-axis nínú aesthetic wa tó ẹ pa lè mọ máàpù síbi àpàtì yẹn mo la lè mọ fi gbé colour náà sí ṣe pé ó ti gbé colour kọ̀ọ̀kan sí nísìnyí ó ti fún not chi ní red ó dẹ̀ ti fi lè ní green so ti yé bá wọn so báyìí lẹ́yìn náà mo fẹ́ wá gbé geopoint mo fẹ́ káwọn point yẹn báyà bí data set yẹn kó wà nínú rẹ̀ mo tún lè lo geopoint ìtumọ̀ eléyìí náà ni pé ajá sí nínú àpàtì kan mo lè ṣe kí ni o mo lè gbé plot tó jù kan lọ síbẹ̀ mo gbà pé tá a fi mọ́ gbé point wa náà ni pé kí n lo geo àbí màá lo underscore so ẹja sọ pé ní point so ti yé bá wọn so ká pè ní point bẹ̀tẹ̀ mọ́ gbàgbé pé tí n bá gbé point wá ìwo ni mo fẹ́ kó fi ṣe point so tí ẹ tún wá gbé aesthetic wá síbẹ̀ náà bóyá ń bẹ ní sí mo fẹ́ pè ní size so tí pé tí ó fi mọ mú size yẹn òun náà ni pé bóyá bí kí ni o concentration so kí colour yẹ kó dẹ̀ ṣe kí ni bóyá kí colour rẹ̀ o data set yẹn lẹ́ẹ̀kan sí yà ká pé colour ó jẹ́ plant so tí ọ̀yà ẹ̀já o saving ti ṣe àṣìṣe saving ti ṣe àṣìṣe ń bẹ ẹ̀já o bọ́n ṣe kọ ẹ má bínú uppercase p ni o uppercase p ni o uppercase p ni o ọ̀yà yà ẹ pé ó ti gbé jáde ó dẹ̀ ṣe kí ni o ó fa àwọn yẹn ó fi jẹ́ kó ṣe ó fi gbé àwọ̀ sí náà function mi ta lò náà ni pé bóyá nísìnyí mo ya plot mi tán mo á rí i pé bó ṣe wà ní vertical yẹn bóyá ó ń gé ṣe pé mo lè ṣe kí ni o mo lè kákò mo lè yípo mo lè flip ẹ̀ bí kẹjú coin ṣe pa lè ní head àbí tail so bóyá nísìnyí mo á fẹ́ yí padà láti head sí tail bó ṣe wà ní vertical yẹn mo á fẹ́ kó jẹ́ pé x-axis ni ó fi yà so that àyè yẹn ó fi tó dáadáa so ti nínú function tí mo lè lò ń bẹ ọ náà ní kíni à ń pè ní chord flip so ti so tẹ bá lo chord flip yẹn ẹ rí i pé yóò ṣe kíni o yóò yí ipò ẹgbẹ́ yí ipò kó nínú ní tí mo ní tẹ́lẹ̀ kódà bí o bá gbà tẹ́lẹ̀ ó lè ṣe kíni o ó lè gbà ẹ̀dẹ̀ mọ́ gbàgbé ó mọ́ dá pọ̀ ká máa lo àwọn fíìmù classic yẹn yóò jẹ́ kí kíní ẹ̀ kọ́ rẹwà dáadáa so film classic so tí ẹ pé yóò gbé black and white wá ọ̀yà kódà mo tún lè lo facet type mi bí báyìí facet wrap mi ẹ mọ̀ pé a sọ pé àǹfààní facet wrap òun náà ní láti ṣe kíni o láti fi ṣèpín àbùkátà láti ha gbogbo àwọn kíni sórí tẹ bá ti lọ sí Google tẹkàn tẹ ggplot cheat sheet yóò gbé gbogbo àwọn kíní tí mo mú wá yìí wá
so that ẹ kàn lè ní lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá ti ń lò láti fi ṣe sí dáadáa yóò mọ̀ gbé wá kápẹ́ bá fẹ́ ṣèpín rẹ̀ pẹ̀lú type ẹgbẹ́ oṣù kìíní o yóò bá ṣèpín rẹ̀ pẹ̀lú type ṣe pé ó ti ṣèpín pẹ̀lú type mo ní Quebec mo dẹ̀ ṣe kìíní o mo dẹ̀ ní Mississippi yóò máa yà wá lẹ́nu pé ó dáa bó ni tó bá yẹ pé n bá fẹ́ sèfù ńkọ́ tó ti bá wọn kápẹ́ n bá fẹ́ sèfù àwọn kí là ń pè yìí gbogbo àwọn plot mi ẹ̀ kápẹ́ mo fẹ́ sèfù ilé mo fẹ́ gbé jáde ọ̀nà pọ̀ tí mo lè gbà ṣe náà náà aláwọ̀kọ́ ni pé mo lè mú export ń bì báyìí ẹ̀rí pé tẹ́ bá wo bí export yẹn ó gbé wá pé ṣé mo fẹ́ save gẹ́gẹ́ bí image ni àbí mo fẹ́ save ẹ̀ gẹ́gẹ́ bí kíni o àbí mo fẹ́ save ẹ̀ gẹ́gẹ́ bí PDF so eléyìí tó bá wù yín bẹ́ẹ̀ so ẹ lè fi save ẹ̀ báyìí so ti tó àìpé mo fẹ́ save ẹ̀ gẹ́gẹ́ bí PDF màá mú PDF bẹ́ẹ̀ tó àìpé mo bá fẹ́ tẹ code yẹn sí ni so ẹ lè lo function tá à ń pè ní ggSave so ti òun náà bá plot wa so ggplot ẹ kàn gbé orúkọ bá ní mo fẹ́ ní file name so ká gbé mo fẹ́ pè ní kíni o box plot so tí ó kọ rẹ̀ nìyẹn so tí so then kí là ń pè tẹ́ bá ti fẹ́ gbàgbé kí ni mo lè mọ́ lò tẹ́ bá fẹ́ gbàgbé kan lè tẹ ggSave so yóò fi gbé àwọn nǹkan yẹn wá gbogbo wa pé ggSave file name so ggSave file name náà ni pé kí mo fẹ́ fi save ẹ̀ ká pé mo pè ní box plot ẹja wo kọ mí fún tàbí ẹjẹ ń pè ní Gafari so tí yé wà so Gafari bẹ́ẹ̀ kódà mo tọ́wá yẹ pé kí là ń pè sẹ́rí àǹfààní device yẹn òní ẹni pé tọ́wá yẹ pé PDF mo fẹ́ kó gbé sí táyé pé PDF mo fẹ́ kó gbé sí ìtumọ̀ device yẹn rí pé device to use can either be device function e.g. PNG kápẹ́ mo pé PNG ní ìsìn tí máa save ẹ̀ náà ẹ̀yìn gbé orúkọ yẹn sí file name náà ẹ̀yà ló wà okay sọ pé .jpeg gẹ́gẹ́ bí àpèjúwe náà torí yóò ti rí báwọn ẹ ti rí ẹ pé ti save ẹ tẹ́ bá lọ síbi fódà wa ní àbíbí directory tẹ́ ti ń ṣiṣẹ́ ẹ gbà ṣe kí ni o ẹ bá ń bẹ so Gafari so ó ti ṣe lọ́dọ̀ tèmi náà yóò ti ṣe so ẹ lè save gẹ́gẹ́ bí PDF náà tàbí nǹkan yóò tí ọba rí kó wù yín so yóò gbé wa ẹ jẹ́ kí n show yín ní kíní ẹ̀ ẹ jẹ́ torí kíní ẹ̀ nìkan ni mo share ní tó fà ní ṣùgbọ́n kẹtù lè mọ àwọn kan mi tẹ̀lé lò náà ni pé ní bá fẹ́ kó sharp sí jù báyẹn lọ kódà mo lè sọ iye width tí ó mọ wà ń bẹ so tí yé bá ṣe pé plot yẹn gangan lélẹ̀ tí bá ní kí n zoom ẹ̀ dáadáa so tí yé tàbí táyé pé nísìnyí mo mú export to PDF ẹ̀ pé mo ní ẹ lè mú export ẹ̀ lè copy sí clipboard ṣe pé image yẹn nìyẹn kò sí dáadáa mo lè mú width ká pé width yẹn ó jẹ́ 534 height jẹ́ 273 524 273 so mo fẹ́ kó fi tóbi sí kódà mo lè set yẹn náà síbẹ̀ tó di tẹ́ wá wo bí help yẹn ní ìsìn ẹ̀rí gbogbo wa width so mo lè ṣe bẹ́ẹ̀ náà so yóò jẹ́ width ká pé width yẹn mo fẹ́ kó jẹ́ 524 so ti yé báyìí so then mo fẹ́ kí height mi so mo fẹ́ kó ń jẹ́ kí ni o 273 ó dàbí centimeter ló mọ́ gbé sí by default ó ti pọ̀ jù báyà kí n sọ pé 5.24 2.73 nígbà pé centimeter ni ẹgbẹ́ tí n bá padà lọ síbi graph yẹn Gafari ní ìsìn ẹ rí i pé yóò ti ṣe kí ni yóò ti tóbi jù sí ẹ jẹ́ kí n fi hàn wá ká tí mo rí so ẹ rí i pé tó gbé wá rè o ẹ ti rí wa ẹ rí i pé tó gbé wá nìyẹn kódà èmi náà lè ṣe kí ni
ẹ lè save ẹ pẹ̀lú nǹkan mìíràn eléyìí tó bá wù yín, ẹ lè save ẹ pẹ̀lú nǹkan mìíràn eléyìí tó bá wù yín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wa. So ìyẹn jẹ́ lágbọ́nrin ibẹ̀ yẹn. So bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kí ni o, bẹ́ẹ̀ ṣe mọ̀ plot ẹ̀ nìyẹn. Alákọ̀ọ́kọ́ kí lẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbé sí data yín, ó ṣe pàtàkì. So ẹlẹ́ẹ̀kejì òun náà ni mapping tí a ń pè ní aesthetic. So tí a ń pè ní aesthetic. So ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹ sọ geometry tí a fún. Bẹ́ẹ̀ tó káàdì rẹ̀ lẹ̀, ẹ jẹ́ kí n fi data mi kan tí mo gbà, ẹ jẹ́ kí n fi sáré fi ṣiṣẹ́, kẹ́ tó fi lè mọ̀nà mìíràn tá a lè fi gbà láti fi mọ̀ lo box bar chart, ẹ̀ pé mo la lè fi mọ̀ ṣe kí ni o, a lè fi mọ̀ pé àwọn méjèèjì. Mo bóyá a ti ń rí nǹkan mìíràn tí mo gbé jáde hàn. Ok, yeah, ó dàbọ̀ wọn lélẹ̀. So nínú táwọn ṣèwádìí nínú data tí mo fi hàn yìí, òun náà ni pé kí ni o, à ń ṣiṣẹ́ lórí bias níbẹ̀. So ìbéèrè wa tá a dẹ̀ ń béèrè náà ni pé ṣé tẹ́ bá sọ òdodo tàbí tẹ́ bá tiẹ̀ sọ bọ́rọ̀ ṣe jẹ́, sáwọn èèyàn mọ̀ rí gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ wà bias àbẹ́ wà biased. So látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, tá bá ti bẹ̀rẹ̀ statistics, a máa lo àwọn data yẹn, then ẹ̀yin náà lè mọ̀ gbá àwọn data yẹn wá tá fi mọ̀ ṣiṣẹ́. So ṣùgbọ́n lédè kúkúrú òun náà ni pé nínú tá a ṣàlàyé níbi àwọn kíni ẹgbẹ́ a fẹ́ measure bóyá tí èèyàn bá loyal, so tí wà ń dàyà pé sáwọn èèyàn máa ascribe loyalty sí more optimism. Bí a kí n bè lọ́dọ̀ yín kí kíláàsì ó tó bẹ̀rẹ̀ nísìnyí pé ọ̀rẹ́ mi ṣe network ó dà lálẹ́ yìí. Ṣe ń pé tèmi ó fẹ́ náà ni pé kí network ó dà kí kíláàsì lè lọ lérèfé. So tí wà kẹ́ńkàn ni Lukgaf bí ṣe ń wo gbogbo nẹ́tíwọ́ọ̀kì àti àwọn NEPA tó mú iná lọ yìí, mi lérò pé nẹ́tíwọ́ọ̀kì ó dà lálẹ́ yìí o. Ẹ rí pé tí a bá bí ọ̀pọ̀lọpọ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ náà ni pé kí ni o, ọkùnrin yẹn kò wà lóyà. So nínú iṣẹ́ yìí ní kúkúrú kí n fi lè gé mọ bẹ́ẹ̀ bóyá nínú àwọn ẹ̀kọ́ tí mo lè ṣàlàyé lákòótán láti fi so that ká lè fa àwọn data yẹn ṣiṣẹ́. Òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ascribe optimism mọ́ loyalty. So wọ́n dẹ̀ mọ́ ascribe disloyalty mọ́ pessimism, pé ẹni tó bá tì pẹ́pẹ́ tó kàn ó pé kí ló kàn ó pé kò lóyà. So tí bá ń sọ ìtàṣà ṣe ń bẹ̀ nìyẹn, kí ẹ jẹ́ n fi sáfi rọ́ọ̀nù àwọn kíní ẹ̀ kí nǹkan fi gbé tí mo fẹ́ gbé wá fún yín nìyẹn. Ẹ rí i pé mo gbé data yìí wọlé nìyẹn. So gbogbo àwọn tí mo ṣe ń bíbá yìí, gbogbo àwọn tá a ti ṣe data manipulations, ẹ rí i pé kí leléyìí ẹni tó bá àwọn tá a bá wà ń bẹ kí ni mo lò ń bíbá yìí, mo lo filter níbi kíni o nínú dplyr. So láti fi filter àwọn kí ló kọ ẹ gbogbo àwọn eléyìí kì í ṣe gbogbo àwọn tá a ti ṣe sẹ́yìn náà ní string. Ẹ rí i pé a ti mọ str yẹn láti fi mọ àwọn structure data wa ni, so àbùkátà rẹ̀. So ti yé báyẹn. So table mo ti ṣàlàyé bá ṣe lè mọ lo summary tẹ́lẹ̀, sẹ́yìn pé gbogbo tí mo lo bíbá yìí tidyverse náà mo ń lò mutate, sẹ́yìn pé nǹkan náà àwọn function tidyverse náà lò yẹn náà. So ti yé báyẹn. So then eléyìí mo fẹ́ cohase yẹ, so that kó lè mọ rí gẹ́gẹ́ bí factor. Sẹ́yìn pé ọ̀nà tá a máa ń gbà cohase nìyẹn. Mo sọ pé tá a bá níbi character tẹ́lẹ̀ tá a fẹ́ gbé lọ sí numeric, sẹ́yìn pé ó láti cohase yẹ. So nínú àwọn ẹ̀kọ́ aláwọ̀kọ́ tá a kọ́, ṣùgbọ́n bí bàtà wí ládé yìí. So tẹ́ bá ṣàkíyèsí nínú àwọn data mi tí mo ní, àwọn numerical variable mi lélẹ́yìí. So tí wọ́n tí a ń pè ní dependent variables mi, tá a bá bẹ̀rẹ̀ àwọn statistics yẹn máa ṣàlàyé gbogbo níta ń gbà lérò pẹ̀lú dependent variable, independent variable, so character confounds gbogbo àwọn kíni ẹ̀ tá a fi mọ̀ ṣiṣẹ́. So bẹ́ẹ̀ tí gbogbo àwọn dependent variable mi lélẹ́yìí mo kàn fẹ́ fi ṣàlàyé fún yín ká fi mọ̀ ọ̀nà mìíràn tẹ́ fi lè mọ̀ gbé kíni o box plot ti wá ni. So ti yẹ́ rí pé tí n bá ṣe é nìsín, ẹ̀yin tí mo lo bíbá yìí náà pipe operator àbí, so ní dplyr ẹ ti rí. Ok, mi lódù àwọn package kan. Yeah, ok, ggplot start yẹn ló ń bá àwọn kíní iṣẹ́ papọ̀. Ok, ẹ ti rí. Ẹgbẹ́ box plot náà ló ń bẹ̀ o. Ṣùgbọ́n tẹ́ wá ṣàkíyèsí àwọn
in tó gbé wá yẹn dáadáa so ti yé ẹ rí pé ó ṣe kí ni o ó ń gbé bar chart yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó dẹ̀ sì ń gbé kí ni o summary kíní yẹn wá ta ó lè sọ ìdí tó fi gbé àwọn kíní yẹn wá ní ẹ máa wò ọ̀yà ẹ jẹ́ kí n lo facet trap nsìn because nísìn condition mẹ́ta la ní bẹ́ẹ̀ so a ní football sports category company category àti political ẹ gbé tí bá facet trap wọn náà ẹ gbọ́ ṣe kí ni o ó sì pín rẹ̀ lọ́nà mẹ́ta so ti yé bá ó sì pín rẹ̀ lọ́nà mẹ́ta sẹ́yìn pé àǹfààní rẹ̀ náà nísìn pé nítòótọ́ bar chart níbẹ̀ tó ń sọ fún mi pé okay now optimism ju optimistic condition ó ju pessimistic condition ló ń bí báyìí ó wá ṣe báyà company party àti sport bákan náà so ti yé bá ẹ wo àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan báyà mo bá fẹ́ save ẹ̀ so ti yé ká pé mo bá fẹ́ save ẹ̀ sí yẹn ti rí ó kọ́ tẹ́ fi save ẹ̀ ní f extensions báyà pdf ni àti gbogbo àwọn kan báyìí so ti ẹ wo gbogbo àwọn eléyìí tí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan náà so àwọn kóòdù yẹn so bẹ́ẹ̀ ṣe ń lò ẹni pé báyà tí n bá fẹ́ lébẹ̀lì gbogbo àwọn kíní ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan so gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ẹ lè mọ̀ láǹfààní láti mọ àwọn kíní yẹn ní ìjókòó kan so níta ẹ lè mọ̀ lò náà ni pé ẹ lè mọ̀ lò àwọn tí a ń pè ní kíní o àwọn tí a ń pè ní ggplot cheat sheet so ẹ fi mọ̀ àwọn function kọ̀ọ̀kan àti argument kọ̀ọ̀kan tẹ́ bá fẹ́ gbàgbé ẹ rí pé àwọn kọ̀ọ̀kan náà ń sápa èmi náà lórí so tẹ́ pé mo ń ṣe ń wò kó tó di pé mo fi ṣiṣẹ́ so ti bá wọn so torí àkókò màá máa dúró níbí báyìí lénìí lágbó Ọlọ́run bá láti kíláàsì tó ń bọ̀ lọ á bẹ̀rẹ̀ bá ṣe lè mọ̀ lọ àrú láti fi ṣe statistics wa so ẹ gbé mo sọ fún wa pé n tá ṣe tẹ́lẹ̀ àwọn ìpìlẹ̀ ni o so láti fi ṣe kí ni o ẹ̀mọ̀ pé ẹni tó bá fẹ́ kọ́lé ní ìsìn wọn gbọ́dọ̀ jẹ́ kí foundation wọn kó dúró dáadáa so nínú àwọn ìpìlẹ̀ tá a ti kọ́ òun náà ni pé bóyá data structure data manipulation data visualization òun náà ni pé láti mọ̀ bá ti fẹ́ mọ̀ lo àwọn kíní tá bá dojú àgbàmíṣẹ́ gangan so tí máa sọ pé bóò láti fẹ́ mọ̀ lo àwọn kíní tá bá dé ojú àgbàmíṣẹ́ gangan nísìnyí báyìí mò ń rọ̀ wá tọ́ pé àwọn tá bá ní data bí nǹkan kan lè mọ̀ lo àwọn data wa láti fi ṣiṣẹ́ báyìí bí a bá fẹ́ plot nǹkan bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣàlàyé látọ̀sẹ̀ tó ń bọ̀ lọ náà ni pé kíni o bó ni àti ẹ ṣe mọ́ ń conduct research gangan so ti bó ni màá ṣe mú question so tí n bá mú question bó ni màá ṣe gba data ẹ pé tọ́pọ̀lọpọ̀ mọ́ ń ṣe lọ́ọ́ tí mo pẹ̀lú àwọn tí mo mọ̀ ní àwùjọ àyí náà ni pé tó bá kàn ti ní question kan wọ́n kàn kọ́ kí làwọn ń pè àwọn question ní àwọn sì mọ̀ ha káàkiri kí làwọn àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ pàtì lè mọ̀ gba data tá bá gba data tán ọ̀nà wo ló lè rọrùn láti fi mọ̀ gba data tá bá gba data tán bó la ṣe lè mọ̀ analyze wọn so ṣe pa láwọn text lóríṣiríṣi tá fi lè mọ̀ analyze ẹ pọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ bóyá bíi t-test ANOVA ni o regression ni o correlation gbogbo àwọn kíní yẹn so ìgbà wọn láà máa lo ọ̀kọ̀ọ̀kan wọn so bó la ṣe lè mọ̀ interpret result wa so ìgbà wọn láà máa reject hypothesis wa ìgbà wọn láà máa accept hypothesis wa pẹ̀lú ògo Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so kí Ọlọ́run bá kó fẹ̀mí wálẹ̀ á máa bẹ̀rẹ̀ láti bẹ̀ mímọ̀ ẹni tó bá ní ìbéèrè kan àbó mìíràn kó tó di pé màá ká di ẹ̀kọ́ ńlẹ̀ lálẹ́ tòní ìbéèrè tọ̀ so a lè fi ṣọwọ́ sí orí ìkànnì WhatsApp wa so ìgbà tí ó sì béèrè mọ́ agbọ́dọ̀ bá àwọn pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àti àdàràpọ̀ mọ́ mi lẹ́nu títí máa fi pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ dàrọ̀.